Ìjọba ìpínlẹ̀ Èkó máa tọ́jú ọmọ tí Mohbad fi sáyé lọ. Igbákejì gómìnà. Igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó Ọbáfẹ́mi Hamzat ti ṣèlérí pé ìjọba àwọn yóò tọ́jú ọmọ oṣù márùn-ún tí ọmọkùnrin olórin hip hop tó kú láìpẹ́ yìí Ìlérí Olúwa Ọládìméjì Alọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad fi sáyé lọ. Ọbáfẹ́mi sọ̀rọ̀ yìí lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù kẹsàn-án yìí lásìkò tó ṣàbẹ̀wò sí ìyá tó bí ọmọkùnrin olórin náà. Ó fi dá àwọn mọ̀lẹ́bí náà lójú pé gbogbo ìgbésẹ̀ làwọn ń gbé láti ṣe ìwádìí lórí ikú tó pa ọmọkùnrin ọ̀hún. Bẹ́ẹ̀ ló ní àwọn tó lọ́wọ́ nínú ikú rẹ̀ kò ní lọ láì jìyà. Igbákejì gómìnà yìí tún ṣèlérí pé ìjọba yóò mójútó ìtọ́jú ọmọkùnrin tí Mohbad fi sáyé lọ, ìyẹn Liam Ìmọ́lẹ̀. Bákan náà ló rọ àwọn alátìlẹyìn ọmọkùnrin olórin yìí láti ṣe sùúrù. Ó ní lóòótọ́ lòun mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà fẹ́ràn láti máa gbèjà ara wọn pàápàá nígbà tí irú àjálù báyìí bá ṣẹlẹ̀. Láti mú kí ìdájọ́ òdodo wáyé kí ọwọ́ sì tẹ àwọn tí wọ́n ń bá lọ́wọ́ nínú ikú òjijì tó pa ọ̀dọ́mọdé olórin yìí láì ṣègbè lẹ́yìn ẹnìkan ló mú kí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ké sí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ Department of State Service DSS láti darapọ̀ mọ́ àwọn tí yóò kópa nínú ìwádìí tó farasin lórí ikú olóògbé náà. Gómìnà sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ètò ìròyìn àti ọgbọ́n inú nípìnlẹ̀ Èkó Gbénga Ọmọ́tọ́ṣọ̀ fọwọ́ sí tó fi léde lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún 2023 yìí. Nínú àtẹ̀jáde náà níjọba ìpínlẹ̀ Èkó ti bá àwọn ẹbí, ará, ọ̀rẹ́ àti àwọn olólùfẹ́ olóògbé náà kẹ́dùn ìpapòdà èèyàn wọn. Sanwó-Olú tún lo àkókò náà láti ké sí ẹnikẹ́ni tó bá ní ẹ̀rí tàbí ohunkóhun pàtàkì kan tó lè ran ìwádìí náà lọ́wọ́ láti tọ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ DSS yìí lọ kí ìwádìí náà lè rọrùn. Ìjọba wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn olùwádìí yìí láti fi àṣírí àti ààbò tó gbópọn bo gbogbo àwọn ẹlẹ́rìí tó bá wá síwájú wọn pẹ̀lú àlàyé pàtàkì tàbí ẹ̀rí ìtọ́kasí tó lè ṣèrànwọ́ fún ìwádìí náà. A mọ àwọn ìrora àti àdánù tí ikú ọmọkùnrin tó ní àfojúsùn àti ìlérí ọjọ́ ọ̀la tó dára fúnra rẹ̀ yìí máa jẹ́ fún àwọn èèyàn rẹ̀ pẹ̀lú bó ṣe tiraka wá orúkọ fún ara rẹ̀ nínú iṣẹ́ tí ìfigagbága wà yìí. Kí Ọlọ́run fún ẹ̀mí rẹ̀ ní ìsinmi kó sì tu àwọn ẹbí àti olólùfẹ́ rẹ̀ nínú. Báyìí ni àtẹ̀jáde náà ṣe kà. Látìgbà tíṣẹ̀lẹ̀ ikú òjijì ọmọkùnrin náà ti gbòde kan làwọn olólùfẹ́ orin rẹ̀ ti pè fún ìwádìí tó péye lórí ikú tó pa Mohbad olórin. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.